Hello, hello. Bó ṣe rí nìyẹn. Wọ́n mú bó ṣe ń rí wa, bó ṣe ń rí náà rèé o. Ṣé rí pé bó ṣe ń rí náà rèé, ó dà báun. Yes, wọ́n ní àkọ́dá oró kò tó àdágbẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, nígbà tó ń sọ fún wọn láwọn ò ní gbọ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Ṣé mọ̀ pé wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ àti pariwo tó pé wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera o. Ǹjẹ́ kò tí ì ṣẹlẹ̀ báyìí? Àwọn Fọláfórí gidi àbí Ọláfó gidi, wọ́n wá sí ààfin lénìí, wọ́n wá bá kábíyèsí pé nǹkan táwọn ń gbọ́ ó ṣe wọ́n kàyéfì. Ó dá kí lẹ gbọ́ o. Wọ́n ní wọ́n gbọ́ pé kábíyèsí fẹ́ ṣe another register fún consign ti tòun at his own convenience. Inconveniences pé nǹkan tóun fẹ́ ṣe nìyẹn. Pé báwo ló ṣe jẹ́ pé àwọn wá béèrè question lọ́wọ́ kábíyèsí. Ọlọ́run wá bù wọ́n, ìgbà tí wọ́n á dé, wọn ò bá kábíyèsí ńlé. Wọ́n ní èní ni kò ní dọ̀la. Wọ́n máa dúró de kábíyèsí. Pé kí kábíyèsí wá sọ nǹkan tó ń mì. Ọmọ wọn ò ní sínú register. Ọmọ wọn ò ní sí register. Gbogbo ìtàn wọn kò ní sínú register. Pé bó náà ti ń ṣe irú ẹ̀. Pé kábíyèsí lénìí ni kò ní dọ̀la. Kábíyèsí ò kúkú sí ńlé. So, àìtí rí the outcome of it nsìn. Torí wọ́n ní wọ́n gbé jàwàkù kábíyèsí. Ṣé rí bí ilé ayé ṣe ń rí? Wọ́n ní àkọ́dá oró kò tó àdágbẹ̀yìn. Ǹjẹ́ kò tí wá bẹ̀rẹ̀ sí ní máa tell on them nsìn. Wọ́n ní abáni lórí kò fẹ́ kán gbé dà kọjá lórí òun. Ǹjẹ́ ṣé rí ilé ayé àbẹ́ẹ̀rí? Ìgbà tí elégbò ń jẹ ṣinṣin, tí ṣinṣin ń jẹ elégbò, wọ́n ò rí sọ́ọ̀sì o. Elégbò wá ń jẹ ṣinṣin, wọ́n wá ń pariwo. Só tí ẹ máa ń dùn yàn? Só máa ń dùn wọ́n? Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ò tí ì rí nǹkankan. Gbogbo awuyewuye tó ń lọ láàfin láti ìjọ yìí tó ń sọ pé gbogbo nǹkan tọ́mọ wọn ń ṣe, wọn ò tí ì rí kankan tó bad nínú ẹ̀. Gbogbo nǹkan tọ́mọ wọn ń ṣe dáradára ni lójú ara wọn. Ẹ̀yin èèyàn mi, ṣé irú eléyìí bá mu? Ṣó bójú mu pẹ̀lú gbogbo insult tó ń fún kábíyèsí? Èmi ò rí irú ẹ̀ rí o. Ṣé tó bá jẹ́ pé àwọn people yẹn wọ́n ní nǹkan tó fi ń ronú ni? Tí ó bá jẹ́ pé wọn ò fẹ́ kingdom kábíyèsí. Aṣọ náà, wọ́n ní inúnibí nìyẹn kò kọ àìmọ̀wá hù. Àwọn kan pé wọ́n ti ṣe tiwọn. Wọ́n padà wọ́n fẹ́ ba iṣẹ́ oníṣẹ́ jẹ́, ayé aláyé jẹ́. Ṣé Ọlọ́run máa gbà fún wọn? Ọlọ́run ò ní gbà. Because ibi tí kábíyèsí wà lénìí, ààyè tó Ọlọ́run fún kábíyèsí lẹ́dìí. Wọ́n mọ̀ pé láti òde ọ̀run wá, lọ́lọ́run ti gbé ọlá àti iyì àti orí rere fún kábíyèsí Ọ̀jájá 2. Má ṣe. Kábíyèsí dẹ̀ ń hùwà bí bọ́lọ́run ṣe dá. Kò mú wà oníwà o. Torí ẹ̀ lọ́lọ́run ṣe ń kó yọ. Kò dẹ̀ ṣe àfarawé anybody. Ẹni ẹlẹ́ni ó rọra ń ṣe bí Ọlọ́run ṣe fẹ́ àti bọ́lọ́run ṣe rán. Wọ́n ní nsìn pé kì í ṣe kékeré o. Ẹ wo olórí Calabash. Ẹ wo olórí Ashley tó lọ ń pa àwọn kíákíá ti lọ pa àwọn èèyàn. Ṣé òun nìkan ni? Àwọn ọ̀bàyéjẹ́ tó fẹ́ ba regime ti ẹni ẹlẹ́ni jẹ́, wọ́n ò lè rí bàjẹ́. Wọ́n ṣe. Wọ́n sá kolobá. Wọ́n ṣe gbogbo ẹ̀. Wọn ò rí nǹkan kan ṣe sí i. Ọlọ́run pa gbogbo wọn lẹ́nu mọ́. Ó mú gbogbo wọn, ó rọ̀ wọ́n lágbára, ó rọ̀ wọ́n lóye. Rádaràda ló wá kù sí tí wọ́n ń ṣe káàkiri. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní tó bá jẹ́ pé àwọn kan ń sọ nínú comment section pé tó bá jẹ́ wípé olórí
olórí Ashley bó ṣe wá jẹ́jẹ́jẹ́ tó wá sáàfin tó lóun fẹ́ wá ṣiṣẹ́, kó ya kọjú sí iṣẹ́ tó wá ṣe. Kì í ṣe pé kó kọjú sí ẹrù ẹlẹ́rù kó wá máa yọjú wo ẹrù ẹlẹ́rù kí ẹni ẹlẹ́ni dì síbẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tó bó ṣe wá tí ò yọjú wo nǹkan oní nǹkan. Ṣé gbogbo wàhálà rògbòdìyàn yìí ṣé ó máa bà? Kò ní bà. Because of nǹkan tọ́wọ́ ẹ̀ ò bá tó, ó lóun máa fi gọ̀ǹgọ̀ fà á. Òun ló fa gbogbo kolobákolobà tó ń sá kiri, tó ń wá family tó fẹ́ gbèjà òun. Níbo náà tí ń ṣerú ẹ̀? Wọ́n ní tó bá jẹ́ pé bó ṣe wá tó rọra jókòó tó wá ṣiṣẹ́ ẹ̀, kó má nàgà wo iṣẹ́ Naomi. Kò ní kó sí wàhálà ẹ̀ pé nítorí pé ó wá. Wọ́n ní ṣe ló wá láti wá sneak oore olóore, ìrí ayé ẹni ẹlẹ́ni. But Ọlọ́run ò gbà fún un. Ẹ wo bí ìyà ṣe ń jẹ wọ́n. Gbogbo wọn ni wọ́n pọ̀ o. Bí irú àwọn bí Ashley àti bí irú àwọn bí Mariam. Ẹ̀yin èèyàn mi, ṣé kò wá lágbára? Tó bá rọra gbá kala bó ṣe wá gbé igbá tó wá rúgbá ní ààfin torí iṣẹ́ ni nǹkan. That is another thing entirely. Pé kò lọ máa wo kábíyèsí pé kí ni kábíyèsí ń jẹ bẹ́ẹ̀ yìí? Kí ló dé tí olórí Naomi? Kí ló dé tó súnmọ́ kábíyèsí tó yìí? Kí ló dé tí gbogbo nǹkan tí kábíyèsí àti olórí Naomi tí ò wọ́ lójú? Ayé ìbá dára ju gbogbo eléyìí lọ. Ẹ̀sìn ń sin ẹ ti kó rẹ̀ sí wàhálà. Ó fi torí owú jíjẹ, ó lọ gbé ọmọ ọba, ó fẹ́ gbé fún Ọ̀ṣun. Níbo ni irú ẹ̀ ti wáyé? Bó ti ẹ̀ jẹ́ pé ó pònú arìnrìn, kò lè ever gbarú nǹkan bẹ́ẹ̀ yẹn láàyè. Ká má ì tí sọ wípé odindi ọba aládé, odindi first class ọba, odindi irú ṣé bó ṣe rí kábíyèsí Ọ̀jájá tù yẹn, ṣé ó rí nírí pé báwo ló ṣe jẹ́? Pé bóyá amúkun mẹ́kọ̀ọ́ ni. Oh my God. Àrífín yìí máa pọ̀ o. Àrífín yẹn máa pọ̀ o. Kábíyèsí, mo sọ fún yín pé kábíyèsí ọ̀tẹlẹ̀múyẹ́ ni o. Ó rọra ń dákẹ́ ara ẹ̀, ó ya ń jà. Ṣé rí Naomi ń sìn bó ṣe wà yìí? Wọ́n ní wọ́n ti kiní kan bọ kiní kan lọ́wọ́ kó kú baba ńlá ẹni tó máa bọ̀ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ bá mi parí òwe yẹn, ẹ̀yin èèyàn mi. So ta ló fẹ́ gbéná wojú Naomi báyìí? Tí Naomi gan wọ́n ti kọ lóró. Òun náà ti dúró gidigbé. Òun náà ti kọ́ rẹ̀ ni pé kò sí nǹkan tó ń bọ̀ nílẹ̀ tó ń bọ̀ lókè tí ilẹ̀ ò gbà. Wọ́n ti kọ́ Naomi níṣẹ́, wọ́n ti kọ́ lágbára, wọ́n ti ro lágbára. Kò tí ẹ bẹ̀rù anybody. Níbikíbi tó bá ń bọ̀, kó máa gbógun wá. Ogun wọn kò lè borí ogun ọ̀run. Àwọn ogun ọ̀run náà bá Naomi jà ogun tiẹ̀ lọ́wọ́ báyìí. Ǹjẹ́ kò wá tán bí? Ẹ̀yin èèyàn mi, mo ní kí n fi tọ́ yín létí wò. Wọ́n ló ń dùn wọ́n pé kábíyèsí fẹ́ ṣe another register láti tún ṣe. Wọ́n ti tún ṣe, ó ti ẹ̀dá. Ọlọ́run ló ń lo gbogbo wọn tó fi lọ ṣìṣe. Ọlọ́run ló ń disturb wọn tó fi ṣìṣe. Pé kí kábíyèsí kó wá tún ààfin ẹ̀ ṣe, kó wá tún ọ́fíìsì ẹ̀ ṣe, kó wá tún library ṣe. Nítorí pé tó bá jẹ́ pé ó ní àbàwọ́n kan tó wà ní library, wọn ò ní ṣìṣe bẹ́ẹ̀ yẹn láti dé ibi tí àbàwọ́n wà. Kábíyèsí fẹ́ tún ṣe ń sìn. Ǹjẹ́ ó tán bí àbí ò tán? Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé ń tẹ́tí sí wa. Àtúnṣe yẹn ó di dandan kábíyèsí máa tún ṣe. Ojú náà fi rí o, etí náà máa fi gbọ́. Wọ́n dẹ̀ ní fojú rí débi pé tèwọ́n máa bà. Ẹ ṣé ń tẹ́tí sí mi, ẹ̀yin èèyàn. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ ṣé o, God will bless you all. In Jesus' name, amen.